àbájọ pé ẹ̀ ń ṣe ń darapọ̀ mọ́ wa ní ètò Gbona Feli náà ló ṣì wà ní orí ìkànnì KAFTAN ti Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé ti orí wa nísìnyí báyìí àwọn àlejò mi wọ́n ti wà ní orí ìkàlẹ̀ pẹ̀lú mi tí a jọ máa yànnà náà àwọn kókó ọ̀rọ̀ tí a ti ṣètò kalẹ̀ lẹ́ni Opeyemi Amosun tí wọ́n jẹ́ oní ìròyìn káàbọ̀ sí orí ètò wa. Ẹ kú àmójúbà wa. Ẹ ṣeun gan. Dokita Olamide àwọn náà oníròyìn náà ni wọ́n náà ẹ káàbọ̀ sí orí ètò. Àsìkò àyájọ́ olólùfẹ́ òní bó dẹ̀ jẹ́ pé atọ́kùn ẹ̀ sọ pé aṣọ olómi aró ni kí gbogbo wa wọ̀ náà tàbí tá bá wo nǹkan tí color blue nǹkan tó dúró fún náà fún àlàáfíà fún ìfẹ́. tí o bá sì sálàáfíà kò sífẹ̀ẹ́. tí kò bá ti sí àlàáfíà kò lè sí ìfẹ́. ẹni tó bá ní àlàáfíà ló nífẹ̀ẹ́ àmọ́ ẹni tí ò lálàáfíà tó nífẹ̀ẹ́. àmọ́ àlàáfíà ló máa jẹ́ kí ìfẹ́ yẹn kó ṣe bẹ́ẹ̀ kó ṣe kíni kó bọ̀ kó gúnrégé. bóyá náà ọ̀pọ̀lọpọ̀ ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà láti ọ̀sẹ̀ tí ó kọjá títí lọ di bí a ṣe wà báyìí láti àárọ̀ gan títí di ìsìn bí a ṣe wà báyìí ọ̀pọ̀lọpọ̀ náà ti tún ṣẹlẹ̀ àmọ́ mo fẹ́ ká mú láti bí ọ̀dọ̀ Fẹ́mi FANI KAYODE àti fàásọ̀tún fàásọ̀sì tó wáyé lẹ́rìn rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn àjọ DSS àwọn Directorate of State Security ní ọjọ́ mélòó kan ni ó jáde tí ó wá fi ọ̀rọ̀ kan léde wípé àwọn ẹgbẹ́ òṣèlú àwọn olóṣèlú kọ̀ọ̀kan wọ́n ṣe ètò láti fi ipá gba ìjọba gẹ́gẹ́ bí gbogbo náà ṣe mọ̀ pé orú ẹ̀sùn wọ̀nyẹn kò ń ṣe ẹ̀sùn kan tí ìjọba kankan máa ń mú ní ìrọwọ́ káàkiri gbogbo àgbáyé torí pé a ti rí àwọn ìgbà kan tó jẹ́ pé tó máa ṣe ìwádìí àwọn èèyàn tó ṣe ètò láti fi ipá gba ìjọba ẹ̀mí ó máa la ẹ̀mí lọ. báwo ni ẹ ṣe rí eléyìí sí? Káàkiri àgbáńlá ayé náà ni tá à ń pè ní ìdìtẹ̀gbàjọba tàbí ìfipágbàjọba ni ó ti jẹ́ nǹkan tí wọ́n máa ń tàbùkù lù. bó tilẹ̀ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn náà eléyìí wọ́pọ̀ nílẹ̀ adúláwọ̀ ṣùgbọ́n ó sì ń wáyé láwọn orílẹ̀-èdè díẹ̀díẹ̀ lọ́wọ́ báyìí tó sì jẹ́ pé àjọ ìṣọ̀kan àgbáyé wọ́n ń tako irú nǹkan bẹ́ẹ̀. tá a bá rí ẹnìkan tí kì í ṣe èèyàn lásán tí kì í ṣe èèyàn yẹ̀bùyẹ̀bù tó jẹ́ ògbónágbòǹgbò nínú òṣèlú tó wá lọ sọ irú gbólóhùn tó jẹ mọ́ pé nǹkan tó ní ṣe pẹ̀lú ìdìtẹ̀gbàjọba pé yóò wáyé ipá àwọn kan báyìí ló sì ń sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ ẹ rí i pé ohun tó tọ́ náà ni wípé kí àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò nípa jùlọ ọ̀tẹlẹ̀múyẹ́ láti tanná wádìí pé ṣé lóòtítọ́ kí ni tẹ́ ẹ rí lọ́bẹ̀ tẹ́ fi wá rọwọ́ tẹ́ fi sọ̀rọ̀ nǹkan báyìí tá a bá sì wá wo ẹni tí ọ̀rọ̀ ti ẹnu ẹ̀ jáde àkọ́kọ́ mínísítà tẹ́lẹ̀ rí ni fún ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú nǹkan tó bá sì tẹnu wọn jáde àwọn tí wọ́n bá gbọ́ tàbí tí wọ́n bá kà wọ́n á nígbàgbọ́ nínú rẹ̀ wípé òtítọ́ ni. èmi sì wà tó jẹ́ pé ẹmọ olóṣèlú wọ́n kàn máa fi ọ̀rọ̀ ṣe àpárá láì jẹ́ pé wọ́n wádìí dáadáa ọ̀rọ̀ orí ahọ́n bí kákan máa fi tàbùkù síra pé ẹgbẹ́ òṣèlú alátakò àbí ẹgbẹ́ òṣèlú tí ń bẹ lóde o wọ́n ń gbèrò nǹkan báyìí ṣùgbọ́n ìwọ máa wò pé bó fi ń ṣeré ni àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò wọ́n wò pé àwọn gbọ́dọ̀ tanná wádìí eléyìí dáadáa nǹkan tó máa ń banújẹ́ ni pé àwọn olóṣèlú wọn èrò ọ̀rọ̀ tí wọ́n ń gbé kalẹ̀ kí wọ́n tó sọ wọn èrò ipa tí yóò ní nínú ayé àwùjọ kí wọ́n tó sọ jáde èyí gẹ́gẹ́ bí ẹnìkan mo ti fọ èsì sí ọ̀rọ̀ kan tó ti ẹnu ìkan lára àwọn olóṣèlú kan jáde rí lórí ìkànnì abẹ́yẹfò Twitter wípé àwọn wòye níwájú gẹ́gẹ́ bí aláwòkọ́ṣe pé àwọn afẹ́ dàbí yín tàbí àwọn kan fẹ́ dàbí yín ṣùgbọ́n àwọn kan tó ń tẹnu yín jáde
kì í ṣe nǹkan tí ó mú kálàáfíà kó wà ní àwùjọ. Àwọn olóṣèlú èrò gbogbo eléyìí wípé àwọn èèyàn ń wò wọ́n níwájú gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Mo wá kan sára sí àwọn òṣìṣẹ́ DSS wípé wọ́n ṣiṣẹ́ takuntakun, kò lérò ẹni tó sọ ọ̀rọ̀ òun Fani Káyọ̀dé ò lérò pé wọ́n pe òun pé wọ́n tanná wádìí, ṣùgbọ́n nítorí pé àwọn eléyìí náà mú lọ́kùnkúndùn wípé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ láyé àtijọ́ wọn nísìn ojúlà mọ́tò kíákíá ni wọ́n ṣe wá ránṣẹ́ pé nígbà táwọn náà sì wá padà sọ pé nǹkan táwọn pè ní eré ó máa di rántó mọ́ àwọn lọ́wọ́ náà ló jẹ́ pé kì í ṣe nǹkan tí ó dáa kí èèyàn kan sọ̀rọ̀ láì jẹ́ pé ó ro nǹkan tí ó jẹ́ àtúbọ̀tán rẹ̀. Ó dáná ọ̀gbẹ́ni dókítà, báwo ni ẹ̀yin ṣe rí gbogbo ìṣẹ̀lẹ̀ sí, nítorí pé nígbà tí àwọn DSS tí wọ́n gbé Fẹ́mi Fani Káyọ̀dé tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu ó sọ pé òun kò ń ṣe bí wọ́n ṣe rò sí ni òun ṣe sọ wípé òun dẹ̀ kábàámọ̀ ìgbésẹ̀ òun láti sọ orú ọ̀rọ̀ yẹn jáde, àmọ́ pàápàá jùlọ ṣé orú àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí ní ètò jẹ́ pé àkókò tí a máa fi wọ tá a fi lọ dìbò mìíràn kò tó ọ̀sẹ̀ méjì mọ́ kí orú ọ̀rọ̀ wọ̀nyí máa jáde, ipa wo ni orú àwọn ọ̀rọ̀ wọ̀nyí lè kó nínú àwùjọ? Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Ṣé rí dókítà Olamide, ojú tèmi ó fi wò ọ̀nà méjì ni. Ojú àkọ́kọ́ ni wípé lóòótọ́ àjọ DSS ṣe iṣẹ́ wọn bí iṣẹ́, àmọ́ àjọ DSS wọ́n jẹ́ ohun tí olóyìnbó ń pè ní ṣekúṣẹyẹ. Kí ni tí ẹ ṣe sọ bẹ́ẹ̀? Wọ́n sì ń ṣe ojú ìṣáájú. Ohun tí Fani Káyọ̀dé tó sọ mò ń bọ̀ wá síbẹ̀, ṣùgbọ́n ibi tí mo ti kọ́kọ́ wọlé ni wípé ohun tí Shehu Sani ti sọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kò ṣeé kó. Ìjọ wo ni DSS tí wọ́n ti ránṣẹ́ pé Shehu Sani náà lórúkọ ẹ̀ ọkùnrin tó ń cleric yìí ìmáàmù Shehu Gumi ọjà rẹ Shehu Sani ẹ má bínú kì í ṣe Shehu Sani, Shehu Gumi ni mò ń sọ. Mọye ipa tí Shehu Gumi tó ti kó lórí ọ̀rọ̀ Boko Haram, tó sì jẹ́ wípé lórí ọ̀rọ̀ àwọn báńdíìtì àwọn agbésùnmọ̀mí ọjọ́ wo ni DSS ti ránṣẹ́ pé. Ó dáná dókítà, kí ẹ tó tẹ̀síwájú afẹ́sáré dé òkè lọ́hùn, tí a bá padà dé a fún yín ní àǹfààní kí ẹ parí àgbékalẹ̀ ọ̀rọ̀ yín. Ẹ̀yin ará ilé nísìnyí báyìí àsáré dókè lọ́hùn, tí a bá padà dé ètò Gbona Fẹlifẹli máa tẹ̀síwájú, à ń bọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ lágbo òṣèlú? Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì KAFTAN tẹlifíṣàn gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN tẹlifíṣàn Yorùbá. Àwòdì wá lọ sí bàlọ́ rẹ̀ yẹ́. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenka. KAFTAN tẹlifíṣàn Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọn ń rí wa, iṣẹ́ ń báyé láyàn láàyò, àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o, ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.
KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ní KAFTAN tẹlifíṣàn gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN tẹlifíṣàn Yorùbá. àwòdì wá lọ sí bàlọ́ rẹ̀ yẹ́. a padà dé lárọ̀. ẹ káwọ̀ padà tó bá jẹ́ pé ẹ̀ ń ṣe ń darapọ̀ mọ́ wa ní ètò ń gbóná fẹlifẹli náà ló ṣì wà ní orí ìkànnì KAFTAN TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà nísìnyí báyìí a máa gba dókítà láàyè kí wọ́n parí àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn. níbi mo ṣe ń bá a bọ̀ ẹni ó bá a lọ báyìí ló bá a kú. bẹ́ẹ̀ni. pé DSS pé FANI KAYODE wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò ohun tó dáa ni àmọ́ àjọ DSS ṣekúṣẹyẹ ni wọ́n ẹlẹ́nu méjì ni wọ́n ń gbàbọ̀dè fáwọn kan wọ́n ń ṣe dáadáa fáwọn kan wọ́n ti yan àwọn kan nípọ̀sí àwọn iṣẹ́ wọn kan nípọ̀sí wọ́n wá ń gbé kan lójú wọ́n wá ń ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ṣe kárí mi tó lóyìnbó ń pè ní hypocrisy ṣé Ṣèyíkì Gúnmi ṣáàmọye ìgbà tó ti sọ ọ̀rọ̀ tó burú jáì mélòó ni DSS ti ránṣẹ́ pé ẹ má ṣì mí gbọ́ o mi ò sọ wípé wọ́n pe FANI KAYODE kò dáa o mi ò sọ pé sẹ́yìn ò pé tó o mi ò sọ pé wọn ò ṣe kó kójú òṣùwọ̀n o n tí mò ń sọ ni wípé wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe lórí ọ̀rọ̀ FANI KAYODE àmọ́ Ṣèyíkì Gúnmi ń kọ́ kí ni òfin tó mẹ́lẹ́hà kí ni ò ṣe mẹ́lẹ́gùn Ṣèyíkì Gúnmi kí ni òfin tó mú ẹlẹ́hà FANI KAYODE kí ni tí ò ṣe mú gómìnà àwọn gómìnà tó ti ń sọ ọ̀rọ̀ àlùfàǹṣá lórílẹ̀‐èdè Nàìjíríà òfin tó mú FANI KAYODE tẹ́ ẹ fi pè é kí ló dé tí òfin ọ̀hún tí ò mú àwọn olùdíje sípò ààrẹ tí wọ́n ti ń sọ̀rọ̀ tí ò mú àlàáfíà wá. ìyẹn ni wípé ẹ̀ ń fárí apá kan dá apá kan sí èyí ò lápá bẹ̀rùn tábà wá wo ti FANI KAYODE Yorùbá bọ̀ wọ́n ní ibi tó bá yẹ ká bá ọgbọ́n tá a bá a gọ̀ mbẹ̀ ó máa ń dùn ní jọjọ ẹni tá a bá gbójú okùn lé tí ò bá jẹ ní agba ó máa ń jẹ́ kí ìrònú èèyàn kókó lọlẹ̀ ẹni téèyàn ń wò lókè wípé àgbàlagbà ní lágbájá ọ̀jọ̀gbọ́n ní lágbájá ntí lágbájá bá ti sọ ó ti di àṣẹ Yorùbá sì sọ wípé adájọ́ má ṣe asọ̀rọ̀ má yẹ bí wọ́n bá sọnù ó yẹ ká wárú wọn kò yẹ kó jẹ́rú FANI KAYODE ni ó máa sọ ohun tí kò dájú ni ó máa sọ ohun tójú rẹ̀ ò tó ni ó máa sọ ohun tí ò lè dúró tì wípé àwa la sọ ìdí tá a fi sọ rè ohun tá a rí rèé torí FANI KAYODE jẹ́ ọ̀kan lára àwọn àgbààgbà tí àwọn èèyàn ń wò gẹ́gẹ́ bí aṣáájú àìmọye àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ FANI KAYODE ọ̀rọ̀ yìí báyìí nísìnyí ó ti dá ìpayà sí wọn lọ́kàn àìmọye àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ yìí báyìí nísìnyí wọn ò ní gbọ́ àbọ̀ mọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní kí ló ń ṣe wá lórí ọ̀rọ̀ owó náírà lónìí báyìí nísìnyí ṣé bí torí pé tá a bá ti gbọ́ àlọ́ báyìí àìgbọ́ àbọ̀ mọ́ ṣé bí wọ́n ti ń kó bá wa nu bí ìbá ṣe bẹ́ẹ̀ FANI KAYODE ó yẹ kí FANI KAYODE bàbá wa ni wọ́n aṣáájú ni wọ́n ti di ipò mú irú wa bá a ṣe kéré mọ́ yìí irú wa ò gbọ́dọ̀ sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde láì ní ẹ̀rí àrídájú torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń wò wá tàbá ṣe lè wá ní ààrẹ mẹ̀kúnnù káàbàtà ń tẹ́ ẹ bá ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ó láwọn bàbá kan tí wọ́n máa ń pè sórí ètò wa tó jẹ́ pé wọ́n ti lé ní ọgọ́rin ọdún ó láwọn tí wọ́n ti lé ní
ọgọ́ta ọdún ọlọ́wọ́n tí wọ́n ti lé ní 50 ọdún tí wọ́n bá sì ti pè ń tá a bá ti sọ báyìí ẹlòmíì ó pè wá lẹ́yìn ètò ẹgbọ́ ààrẹ mẹ̀kúnnù ṣé báyìí ni tá a bá fi lè sọ pé bẹ́ẹ̀ ni kò sí ohun tẹ́ tún lè sọ fún ọmọ kí ààrẹ Muhammadu Buhari kó máa ya ara ẹ̀ lọ́kọ̀ ládàá báyìí kó wá sọ pé bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ pé rárá wọn ò gbà mọ́ torí pé ààrẹ mẹ̀kúnnù ó ti sọ pé báyìí ká tó wá sọ pé Fani Káyọ̀dé tó ti jẹ́ mínísítà lórílẹ̀‐èdè yìí tó jí ọ̀kan gbòógì kó máa wá sọ tí ò ní lè dúró tì tí ò ní lè ṣàyàgbàǹgbà èmi mo sọ bẹ́ẹ̀ bí tá a ṣe sọ bẹ́ẹ̀ rí ó jẹ́ ohun tó bani nínú jẹ́ èyí ń tì torí pé ayé òmí ká wá sọ wípé a máa fi ọmọ rí odó renú àlejò torí pé ayé òṣèlú kẹ́ ẹ máa wá dá ìpayà sílẹ̀ kẹ́ ẹ sọ wípé ẹ fi ń ṣòṣèlú èmi ò rí yẹn sí òṣèlú mo rí bí ẹni wípé wọ́n ń fi ọ̀rọ̀ ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi ń ṣàfàlà wọ́n fi ń ṣeré pé kò sí ní tá a sọ tí tá a lè sọ. ó dà náà dókítà gẹ́gẹ́ bí ní orí àwọn ìwà olóṣèlú kankan ní ọ̀sẹ̀ tó kọjá kankan ṣẹlẹ̀ lẹ́rìn àwọn olórin méjì ìyẹn Peter ti ẹgbẹ́ P-Square àti Ṣeun Kuti àmọ́ mo kàn fi orúkọ àwọn méjèèjì mo kàn fi ṣe gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni mo wá fẹ́ béèrè ipa wo lẹ lérò pé àwọn ọ̀jọ̀gbọ́n òṣèré wa ìyẹn àwọn celebrities wa àwọn eléré orí ìtàgé wa àwọn olórin àwọn onítíátà ṣé ẹ lérò pé wọ́n ti kó ipa tí a lè fi ṣe àwòkọ́ṣe nínú ètò ìbò bí a ṣe ń gbáradì fún ètò ìbò 2023. ẹ ṣeun èmi ò rí ipa kankan tá a lè sọ pé ẹnìkan nù wọ́n ti kó oníkálukú ń rìn síbi tó ti mọ̀ wípé òun ó ti rí ìjẹ́ tiẹ̀ ni ẹlòmíì sì rèé òun ń tẹ̀lé olóṣèlú kan bóyá látàrí pé nǹkan tó rò wẹ́pẹ́ pé eléyìí yóò sàn ju Ọlọ́run lọ ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbé pé òṣèlú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn tá a ti sọ yìí náà àwọn iṣẹ́ ọmọdé ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì náà ni wípé àwọn tó jẹ́ ìlú mọ̀ọ́ká àwọn èèyàn ń wù wọ́n lójoojúmọ́ bí àwọn olóṣèlú náà ni wọ́n wù wọ́n lójoojúmọ́ kì bá jẹ́ olórin kò bá jẹ́ òṣèré àgbéléwò àwọn èèyàn ń wò wọ́n ẹlòmíràn rèé tó jẹ́ pé a wò pé nǹkan tí lágbájá tó bá ti ń ṣe ẹni tó bá ti ń tẹ̀lé iná lòun náà máa tẹ̀lé a ti wò pé èyí tó dáa iná lẹ́nu nítorí ẹni báyìí òun náà ń yàn láàyò láìsí mọ ìdí tó fi ń tẹ̀lé ẹni tó ń tẹ̀lé bóyá òun àti ẹni tó tẹ̀lé wọ́n ti jọ ṣèpàdé nígbà kọ́kọ́ nìkan wọ́n ti níbi tó ti dì sí. pé wọ́n á ṣàtìlẹ́yìn fún yín bí influencer bí àwọn olóyìnbó ṣe ń sọ wọ́n ti jọ ní àdéhùn bẹ́ẹ̀ni wọ́n ti sọ. ìwọ tó sì wá ń tẹ̀lé ẹni tí ó jẹ́ olórin àbí kí nítorí pé onífẹ̀ẹ́ rẹ̀ rò dáadáa rò lẹ́ẹ̀mejì kó tó tẹ̀lé kó má wàá dàbí ẹni tí ó kàn gbọ́ ìró kíkú òjò tó sáré da omi inú agbada nù nítorí nǹkan tí ẹni tó ń tẹ̀lé ẹnìkan tó ń rí ó lè jẹ́ pé náà kọ́ ní ìwọ́rí ń kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ láti ṣe nǹkan tí ó bá fẹ́ ṣe. ó dáa náà jẹ́ kí n ju ìbéèrè yẹn sí ọ̀gbẹ́ni dókítà ipa gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ pé ẹ̀yin náà ẹ bá wọn wà ní ẹgbẹ́ àwọn eré orí ìtàgé àwọn àǹkọrin àti àwọn ìlú mọ̀ọ́ká ipa wo lẹ lérò pé ṣé wọ́n ti ṣe tó gẹ́gẹ́ tí àwọn ọmọ Nàìjíríà lè fi ṣe àwòkọ́ṣe tó dáa àwọn òyìnbó á pè ní positive example ní election tí ní ètò ìbò tí à ń gbáradì fún yìí. ṣe rí ilé Yorùbá ní wọ́n gbóhùn tí mo mọ̀ ọ́ jẹ dé olórin lèmi náà mo jẹ́ òṣèré orí ìtàgé àwọn díẹ̀díẹ̀ ti mọ̀ wá náà gẹ́gẹ́ bí ìlú mọ̀ọ́ká ẹni tí igba ojúmọ̀ nínú àwọn olórin nínú àwọn òṣèré aláwọn kan tí wọ́n ti tó jẹ́ pé ipa wọn a lè sọ pé èèyàn gidi làwọn eléyìí wọ́n ti kópa téèyàn fi lè sọ pé tó
tó bá tẹ̀lé èèyàn kì í ṣe torí owó àmọ́ lọ́wọ́ tá a wà yìí oníkálùkù wọ́n ń jà fápò ara rẹ̀ kò tí ì sí nǹkan gbòógì tá a lè sọ pé ìkan lára wọn ó ṣe tá a fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń tẹ̀lé ọkàn rẹ̀ tó sì ní èrèdí gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Amosun bí wọ́n ṣe sọ tó ní èrèdí tí wọ́n fi ń ṣẹlẹ̀ tó yẹ pé ok ẹ jẹ́ ká wo irú Peter tí ẹ sọ̀rọ̀ ń pa rẹ̀ báyìí ní ìsinyìí ẹ jẹ́ wo orú Ṣeun Kútì ṣẹ́rí tá bá wo orú Ṣeun Kútì báyìí ní ìsinyìí ọ̀pọ̀lọpọ̀ náà sọ pé ó mú gbá ó mà wo àmọ́ bàbá rẹ̀ nígbà bàbá rẹ̀ ń wà láyé bàbá rẹ̀ mú kínní yìí ṣé bàbá rẹ̀ là ń rántí ní ìsinyìí àwọn ọ̀rọ̀ tó ń sọ àwọn ọ̀rọ̀ tó ń mọ́gbọ́n wá téèyàn gbọ́dọ̀ ronú sí tá bá sì wo Ṣeun Kútì ò kéré nú ayé yàtọ̀ sí pé bóyá àwọn kan wà lórílẹ̀‐èdè Nàìjíríà Peter náà gbajúgbajà àmọ́ ó lórílẹ̀‐èdè tó ní kálukú ti ṣe kínni tó ti gbajúgbajà torí pé ṣé wọn ò gbé Nàìjíríà ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wa ṣé wọn ò dó Nàìjíríà lọ́pọ̀ ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ náà káyákò ń bẹ̀ ẹ worú Fúnkẹ́ Akíndélé tó ń díje tí mo bá wà nípínlẹ̀ Èkó tí mo jẹ́ free man bí àṣà àwọn eléèbó tí mo jẹ́ni tó lè dìbò ó dìbò fún Fúnkẹ́ Akíndélé kì í ṣe pé torí pé ó ṣèrè orí ìtàgé nìkan ó jẹ́ ẹnìkan tó ń ṣe takuntakun tó ṣiṣẹ́ takuntakun ní ipò tó dé ó jìyà kó tó dépò tó dé ó wá dépò tó dé ọ̀hún tán gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé ẹgbẹ́ ni wọ́n máa ń fi ìgbésí ayé rẹ̀ kọ́gbọ́n so ìyíhun ó yóò fún mi láǹfààní láti sọ pé ẹni tí ó débi tó dé yìí tí ò ta àwọn ọmọ abẹ́ ẹ̀ nù tí ò ti torí pé lágbájá ò tí ì mókè mi ì lè bá ṣeré jọre tẹ̀mẹ̀dò ò tí ì mókè mi ì lè bá sọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ ajẹ́pọ̀ nífẹ̀ẹ́ àwọn èèyàn máa dìbò fún un àmọ́ pé bóyá irú gbogbo àwọn òṣèré orí ìtàgé àwọn olórin àwọn ọgbà ojúmọ́ tí wọ́n sọ pé lágbájá làwọn tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé àpò wọn ni wọ́n ń tẹ̀lé ẹ má rò ti wípé lágbájá tẹ̀lé lágbájá nǹkan tí mo fi wá láìkí àwọn tí mo fi fẹ́ràn àwọn tó jẹ́ ti Yorùbá òun ni wípé wọ́n sọ fún yín pé ó ti ṣe báyìí fún mi rí torí ẹ̀ mo ṣe ń tẹ̀lé ìdí báyìí ni àmọ́ àwọn tí ń pera wọn ní activist ajàbẹ́tọ̀ ọmọ ni àbí kí ní porúkọ ara wọn àwọn nu Ọlọ́run ajàfẹ́tọ̀ orí ahọ́n ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó jẹ́ wípé ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó jẹ́ wípé epo wọn sọ̀rọ̀ owó náírà dé wọn lọ CBN kán lọ jàfẹ́tọ̀ ọmọnìyàn Buhari ó jẹ́ mínísítà epo rọ̀bì ó jẹ́ ààrẹ kò rí nǹkan kan ṣe sí wọn ọ̀rọ̀ sọ ṣé àwọn yìí ni wọ́n sọ pé wọ́n fẹ́ jà fún wọ́n á jẹ́ pé àwọn ni wọ́n ń sọ ṣájàfẹ́tọ̀ ọmọnìyàn ti ẹ̀ráyè à ń sọ pé lágbájá ni ẹ dìbò fún. ọ̀pọ̀lọpọ̀ àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn tí à ń sọ gan ọ̀pọ̀lọpọ̀ ogun wọn ti darapọ̀ mọ́ òṣèlú. gbogbo ajàfẹ́tọ̀ ọmọnìyàn lọ́wọ́ yìí ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ló ní kálukú wà. bẹ́ẹ̀ni tí dókítà bá gbàgbé lónìí mo ti béèrè wọn pé ṣé a ní ajàfẹ́tọ̀ ọmọnìyàn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. pẹ̀lú gbogbo tí ojú wa ń wí lọ́wọ́lọ́wọ́ báyìí. inú mi dàbí ẹni wípé àwọn ilé-iṣẹ́ àwọn àjọ tí ò rọ̀gbọ̀kú léjọba tá à ń pè ní NGO tẹ́mi èéfì lọ́wọ́ sí wọn òun nù. torí gbogbo àwọn àjọ tí ò rọ̀gbọ̀kú léjọba tá à ń pè ní NGO lónìí business kìíní ni wọ́n ti sọ́ra wọn wọ́n ti sọ di owó ní tí wọ́n bá gba 10 naira wọ́n ná 5 naira ńbẹ̀ àwọn ni wọ́n ní 5 naira tó kù tẹ́ bá rẹ́ nìkan tí ń ṣiṣẹ́ ní ìsinyìí kéèyàn tó lè sọ pé tó ọkàn bẹ́ẹ̀ jẹ́ àjọ tí ò rọ̀gbọ̀kú léjọba tó fẹ́ máa ra àwọn èèyàn lọ́wọ́ nìkan ṣù ọ̀pọ̀lọpọ̀ wọn ibi ìjẹ́ tí ò ṣẹlẹ̀ gan ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ àwọn kan níbi ìṣègbè orílẹ̀-èdè yìí la wà àwọn kan wọ́n ti torí ara ẹnìkan tí wọ́n fẹ́ ràn lọ́wọ́ torí ẹ̀ wọ́n ṣe dìde tí wọ́n bá ti lórúkọ báyìí wọ́n gbàgbé ẹni o wọ́n ti tún mẹ́lòmíì torí kí wọ́n ṣàlè máa lóko so lọ́wọ́ ìbáyìí nísìn nítorí wọ́n sọ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo àwa tá a jọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwa tó jẹ́ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sàn-án ni wá táyé ṣàtọ̀run rìn wá tí èsì pé wọ́n lọ yá wa wá láti Niger Ọlọ́run ó sì mú gbogbo àwọn tí wọ́n lọ yá wa láti Niger Cameroon Burkina Faso SARS Ọlọ́run bá wa mú wọn bẹ́ẹ̀ ti débí ìláyọ̀ èmi ò rò pé padà láyọ̀. ó dáná àwọn gẹ́gẹ́ bí dókítà ti ṣe sọ dókítà ń bínú gidigidi gan. bẹ́ẹ̀ ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nìkan dìbò fẹ́ni tó wù wọ́n ẹ má gbé tẹnìkan. dókítà ti gbà yín ní àmọ̀ràn wípé kẹ́ gbìyànjú kẹ́ dìbò fún ẹni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ Nàìjíríà
kẹ́ ẹ dìbò fún ẹni tí ẹ bá ti fẹ́ kò ń ṣe pé kí àwọn ọmọ Niger àwọn ọmọ Cameroon àwọn ọmọ Benin kí wọ́n máa dìbò ní orílẹ̀-èdè Nàìjíríà tó bá tẹ̀ padà dé láti òkè lọ́hùn a máa mú ìròyìn yẹn a tún máa yànnà náà ẹ má yí kúrò níbẹ̀ tá a bá padà dé ètò máa tẹ̀síwájú à ń bọ̀. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Kaftan television Yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenkà. Kaftan television Yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà tó bá jẹ́ pé ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa ní ètò Gbona fẹlifẹli náà ní àṣìwà èmi àti àwọn àlejò mi àdẹ̀ṣìwà ní orí ẹ̀rọ amóhùnmáwòrán yín nísìnyí báyìí a máa mú àwọn ìròyìn mìíràn ní a máa yànnàná nítorí pé àkókò tí ń kó wa ní pàpà mọ́ra díẹ̀díẹ̀ nísìnyí báyìí a máa wo àtúntẹ̀ owó orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀sẹ̀ tí ó kọjá ní ààrẹ Muhammadu Buhari ni wọ́n tún sún ìjọ tí ó máa parí wọ́n tún sún sí ọjọ́ 10 àti wọ ọjọ́ 14 ní oṣù kejì ọdún 2023 lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ nǹkan tó sì ń ṣe kàyéfì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà lẹ́yìn ìgbà tí àwọn gómìnà ìpínlẹ̀ mẹ́ta gómìnà ìpínlẹ̀ Kogi gómìnà ìpínlẹ̀ Kaduna àti gómìnà ìpínlẹ̀ Zamfara wọ́n ti lọ gba ìdájọ́ ní ilé ẹjọ́ gíga tó ga jùlọ àmọ́ ìdáhùn ìjọba federal government kò dàbẹ́ ni pé wọ́n ṣetán láti tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ báyìí wọn ò mọ̀ bóyá owó ti tẹ́lẹ̀ bóyá ó ṣe ń ná àbí kò ṣe ń ná mọ́. tí a bá sọ nípa ká tẹ̀lé ìdájọ́ ilé ẹjọ́ kò jẹ́ tuntun síjọba tí ń bẹ lóde torí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ mọ̀ iye ìgbà tí ilé ẹjọ́ ti dájọ́ nípa Nnamdi Kanu wípé kíjọba fi sílẹ̀ ẹ mọ̀ ibi tí Nnamdi Kanu sì wà Zakzaki náà ẹ mọ̀ ibi tí ọ̀rọ̀ tiẹ̀ náà dé àti bẹ́ẹ̀ lọ nígbà tí ọ̀rọ̀ ti onínáírà dé tí àwọn gómìnà mẹ́ta tí wọ́n sáré gba ilé ẹjọ́ tó ga jù lọ tí lórí rẹ̀ pé láti dájọba lọ́wọ́ kọ́ àti CBN èmi ti rò pé tó ká máa wo ibi tí yóò yọrí sí gbogbo àná láti rí báyìí sìn ọjọ́ 10 ni wọ́n dá fún wa wípé owó ọ̀hún wípé wọ́n fún wa láǹfààní rẹ̀ sí ọjọ́ 10 ọ̀hún náà ti kọjá báyìí sìn àgbọ̀ nǹkan látẹnu ìjọba tí ń bẹ lóde yìí ò nígbàgbọ́ nínú ẹ̀ka ètò ìdájọ́ torí tó bá jẹ́ ìjọba tó nígbàgbọ́ nínú ẹ̀ka ètò ìdájọ́ ni bí ilé ẹjọ́ bá ti dájọ́ ẹ tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ ẹ bá ní tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ ẹ gbé ìgbésẹ̀ láti fi takoru ìdájọ́ bẹ́ẹ̀ ká sì tún wá wò ilé ẹjọ́ tí àwọn gómìnà yìí lọ ilé ẹjọ́ tó ga jù lọ níjọba kò sí ilé ẹjọ́ mi lẹ́yìn rẹ̀ wọ́n sì pé nígbà táwọn aráàlú tí wọ́n bá tẹ̀lé òfin ta ni ó bá aráàlú wí nígbà tó jẹ́ pé ìjọba gan pàápàá fún rẹ̀ kò tẹ̀lé òfin. ìkejì náà ni wípé ààrẹ o àti gómìnà báńkì àpapọ̀ ilẹ̀ wa nǹkan táwọn méjèèjì ti mọ̀ lọ́kàn ara wọn ni pé àwọn ti ṣetán láti ṣe nǹkan yìí kò sí ohun tó ọmọ Nàìjíríà ó ṣe. ó dáa náà dókítà
ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní apá kan níbi ní Yobe ní ìpínlẹ̀ Yobe ní ìpínlẹ̀ Borno owó Niger Republic sefa òun ni wọ́n ná lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé kò sí náírà àti tuntun àti èyí tí ò tuntun lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí kankan tí àwọn ọmọ Nàìjíríà ná pápánbárì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bank wọn ò gba owó àti tó ń gbúwá wọlé mọ́. wọn ò gba owó ti tẹ́lẹ̀ mọ́ àwọn ilé epo tó ti ń ta pẹtiró wọn ò gba owó ti tẹ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà sì ni ilé ẹjọ́ ti sọ pé àti owó tuntun o àti ètí ò tuntun o ẹ máa ná lọ èwo ni kí ni ṣíṣe fún àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣẹ́rí lọ́wọ́ báyìí nǹkan ẹyọkan tèmi mọ̀ ní wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ajagunfẹ̀yìntì Muhammadu Buhari àti gómìnà ilé ìfowópamọ́ tó ga jùlọ èyí ò gọ́nà Godwin Emefiele àwọn méjèèjì wọ́n fẹ́ dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní wàhálà ni wọ́n fẹ́ dà wọ́n sínú hílàhílo wọ́n kàn dìídì mọ̀ọ́mọ̀ wípé ṣé a fẹ́ jẹ́ kí tí ìbá ṣe wípé wọ́n ní èrò burúkú sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú oníkọ́lá ṣẹ̀ṣẹ̀ ń pààrọ̀ owó tí ìbá ṣe wípé wọ́n ní èrò wípé wọ́n fẹ́ fìyà jẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tàbí wọ́n fẹ́ kí ètò ìdìbò yìí wọ́n fẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n dá wàhálà alẹ́ débi pé ètò ìdìbò òfin ní lè wáyé èmi ò rí ohun tó le nínú wípé agbára báǹkì àpapọ̀ ò gbé láti tẹ̀yẹ owó tá a nílò ẹgbà over 2 trillion sápò tí ì tẹ 1 trillion naira bó lówó ṣe fẹ́ kárí ẹ wá ṣe tẹ́ ẹ̀ ń parọ́ máwọn bank manager àwọn bank manager kò sí bank manager kankan tí ò lẹ́ni tó ń control ẹ̀ ṣé bank manager ò ní chairman ni ṣé chairman báǹkì ẹ̀ máa sọ pé kókó wá sọ pé kò sí ni àmọ́ tówó yìí bá pọ̀ tẹ́ ẹ rí ìtẹ̀ débi tó yẹ kẹ́ ẹ rí ìtẹ̀ dé àwọn náà ò ní kó jagbára wọn lọ nàún yọ padà kan lé yọ padà kan róko èyí ò lápá bẹ̀rùn ẹlẹ́ẹ̀kejì ni wípé àìwá sọ̀rọ̀ wọn bó tẹ̀ jẹ́ pé wọ́n sọ pé wọ́n padà sọ̀rọ̀ lónìí báyìí ní ìsìn pé owó tó ń kó bá wọlé o pé ká má nà mọ́ torí àárẹ̀ ìlàsọ ní orí ètò ìjẹ́ ti gbọ́ tá a sì bẹ̀ wọ́n nígbà tí ó fi dọ̀sán wọ́n ti sọ̀rọ̀ àti ẹni tó sọ gan kì í ṣe gómìnà báńkì àpapọ̀ ẹni tó sọ gan kì í ṣe kọ̀ǹtrólà ẹ̀ka kì í ṣe gómìnà báńkì àpapọ̀ ẹ wá jẹ́ àwò báyìí ìyẹn ni pé àwọn tí wọ́n ń wètò ní pé àwọn eléyìí wọ́n ti sọ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ò ní figbá kan bọ̀ kan nínú ìyẹn èso oníròyìn ibi tí mo wà yìí àlejò ní mí n tí n bá sì sọ èmi mo ní kì í ṣe Kaftan tẹlifíṣàn ló ní káwọn aráàlú ó mọ̀ yín o èmi wò wípé lọ́wọ́ báyìí èmi ò mọ ìdí tí gómìnà báǹkì àpapọ̀ ṣe fi tún rìn tí ò fi sí lọ́gbà ẹ̀wọ̀n. kí ni ìdí tẹ́ ṣe sọ. kí ni ìdí nítorí pé ẹni tó bá fẹ́ ṣe òfin tó mọ̀ wípé òfin yìí ó fẹ́ yóò mẹ́hẹ̀ yóò ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára ó ṣeé ṣe kó gbẹ̀mí àwọn kan tó sì wá jẹ́ tó sì wá ṣe òfin ajẹ́pá pààyàn ló ń tàn ẹ wo iye àwọn ẹ̀mí tó ti sọnù lórílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ owó náírà tí ẹ bá mọ̀ tẹ́mi bá gbé ẹnìkan tó ní ọ̀sà tí kò sanwó lọ́wọ́ tó yẹ kó tó jẹ́ ìtùkú dàgbà nù. àṣebọ́lá nìkan tó pè wá sórí ètò tó ní ní ilé ìtọ́jú ìyẹn hospital pé wọn ò gba transfer kò sí káàṣì ńlẹ̀ kò sí káàṣì tẹ́lẹ̀ ló fẹ́ ṣiṣẹ́ abẹ fún yàn. àfàìmọ̀ kó má ti lọ báyìí nísìnyí tí ò bá sí pé wọ́n ẹ̀ṣẹ̀ wá bàbá yẹn bàbá wa nínú pàwọ́ àlùlọ́pọ̀ wọ́n ẹ̀ṣẹ̀ wá lọ wá owó lápò eléyìí tí ẹ ń nílé ní ẹ̀ṣẹ̀ wá lọ san tí wọn bá rí ńkọ́ irú èmi báyìí nìsín tí irú èmi bá ní ọ̀sà tí mi ò lówó tí mo fẹ́ fi jẹun tí wọ́n sì fi 2,000 tí wọ́n fi ń gba 10,000 tí mi tó wá rí kí ni ó ṣẹlẹ̀ sólúwa rẹ̀ ikú dé. bẹ́ẹ̀ni. ẹni tó wá ṣerú òfin òun tó sì mọ̀ wípé agbára yóò gbé a jẹ́ wípé ó ní kọ́lọ́fì kan ó ní nǹkan ẹ fẹ́ ṣe ẹ fẹ́ dàbàrú ìdìtẹ̀mọ́lù ni wọ́n ń pè lédè ìbò wọn ní treason. ìdìtẹ̀mọ́lù. ẹni tó bá sì dìtẹ̀mọ́lù irú ìwé gbogbo nǹkan ní ìjọba máa fi gbogbo nǹkan ní ìjọba gbọ́dọ̀ fi bá a jà nígbà tó wá ń dìtẹ̀mọ́lù tí wọ́n àtààrẹ tẹ̀jọ wá jọ ní àjọṣepọ̀ ìyẹn ni pé nǹkan kan ń bẹ láàrin òun àtààrẹ kátọ́pá ààrẹ gan kúkú dìtẹ̀mọ́lù
lórí ọ̀rọ̀ yìí báyìí nísìn ẹ jẹ́ kí n là á torí pé àsọ ìlànà pa báàlì àlùgúsí lórí ọ̀rọ̀ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé nígbà tí báǹkì àpapọ̀ ṣé bí ààrẹ Muhammadu Buhari gan mọ̀ wípé agbára báǹkì àpapọ̀ ò gbé láti tẹ iye owó tá a nílò kí ló dé tó fi ọwọ́ sí i wípé kí wọ́n gbé irú àṣẹ yẹn jáde tá a bá tẹ̀ wá gbé jáde ṣó yẹ kó gbà káàrẹ̀ ọ gbà wípé kí wọ́n fún un ní gbèdéke ká ní wípé bí wọ́n ṣe gbówó tuntun jáde òun wọn ò bá fún un ní gbèdéke pé ọjọ́ báyìí ni ó kó bá lẹ̀ wà àìsàn wọn bílẹ̀ ìlàsílẹ̀ kò sí nǹkan tí ó sọ mọ́ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo nǹkan tí a tẹ ń sọ yìí àwọn orílẹ̀-èdè United Kingdom àwọn náà wọ́n pààrọ̀ owó wọ́n máa ń pààrọ̀ wọ́n pààrọ̀ ọdún gbáko ni wọ́n fi ṣe ìpààrọ̀ owó rẹ̀. ṣé bí mo ti sọ lórí ètò mo ní gẹ́gẹ́ bí onímọ̀ nípa ọrọ̀ ajé ìdí tí mo fi ń sọ wípé èmi ò mọ tí gómìnà báǹkì àpapọ̀ tí wọ́n fi tún rìn báyìí òun nìyẹn pé gẹ́gẹ́ bí onímọ̀ nípa ọrọ̀ ajé ẹ lọ ka àwọn ìwé tó ní í ṣe pẹ̀lú ọrọ̀ ajé economist I am an economist wọ́n á jẹ́ kó yé yín pé tẹ́ ẹ bá fẹ́ pààrọ̀ owó ẹ ṣe ìtanijí ẹ ṣe èrònilágbá ẹ ṣe àwọn ìpolongo kò sí ní tẹ́ ẹ̀ ní í ṣe tán fódì ní oṣù mẹ́fà lẹ́yìn máa fi ṣe tẹ́bá wá ṣe tán báwọn ẹ̀ ṣe wà kọ́kọ́ dà owó yìí ó jáde o nígbà báyìí o tó bá sì jáde ẹ̀ ní tí ìsọgbà tí yóò kó gbá wọlé ẹ̀ jẹ́ wọ́n ná fún bí oṣù mẹ́rin ẹ mọ̀ pé ẹni tí bá náwó tuntun tó bá ti ń gbowó tuntun bí báǹkì bá ṣe ń gba owó àtijọ́ wọlé wọn ní dá padà síta mọ́ wọn ní san padà síta mọ́ nígbà tí ó bá fi pósù mẹ́rin owó àtijọ́ tí ó kù ń ta láàrin ìdá 100 kò ní ju ìdá 30 lọ mọ́ nígbà tẹ́ bá wá fún ní gbèdéke ẹ bá fún ní gbèdéke oṣù méjì láàrin oṣù méjì ẹni tí ń bẹ lóko yóò rẹ̀ ní fi ránṣẹ́ sílé ẹni tí ń bẹ ńlé yóò ráyè lọ báǹkì láàrin oṣù méjì ẹni tí yóò ráyè lọ yóò fi rán dókítà bá mi fún wọn ní báǹkì fi sápò rẹ èyí máa gbà nínú àsùnwọ̀n rẹ kò ní sí wípé àṣẹ̀ṣẹ̀ ń sọ kí ẹ lè gba 5,000 naira èmi tí mo bá wá láti ìjìó àwọn ọmọ mi ti ń jẹ́ jìó sí Igbó Ọ̀rà ìjìó sí Igbó Ọ̀rà ẹ lọ wo kìlómítà tí ń bẹ ńbẹ̀ kìlómítà tí ń bẹ láàrin ìjìó sí Igbó Ọ̀rà kì í ṣe 52 kìlómítà. kéèyàn máa lọ láti yìí lọ sí Lọ́kọ́jà. ó kọjá kéèyàn máa lọ láti yìí lọ sí Lọ́kọ́jà àwọn tí ń bẹ níjì ò ní báǹkì Igbó Ọ̀rà ni wọ́n wà láti wá gba ṣé ìgbòlẹ̀ ti ẹni tó bá wá láti jìó mọ iye owó ọkọ̀ tí ó ná. gbogbo èyí tá a lè sọ ewu ọ̀nà kájẹ̀ wá fẹ́ wọ̀ àní á fẹ́ wọ̀ ọ̀nà ọlọ́run lọ́lẹ̀mí èrò wípé yóò wà náwó rárá láti jìó gbégbó Ọ̀rà yìí tí ò bá gba òkè hò lọ láti gbòó dégbó àkọ̀nà rárá yóò ná 4,000 tọ́pọ̀ wá ní 4,000 wá ẹ wá fún 5,000 owó tí ó fi wọ mọ́tò padà lọ lé kọ́. bí a ṣe máa kásẹ̀ ètò wa nílẹ̀ àwọn àjọ INEC wọ́n lo apá kan nínú ìwé òfin àtúntò Electoral Act yẹn section 40 subsection 2 tí ó sọ wípé ibi tí àwọn registered voters tí wọ́n bá ti pọ̀ sí wọ́n ní àṣẹ láti yọ díẹ̀ kúrò ń bẹ̀ kan kó wọn lọ sí ibi míì tí àwọn èèyàn pọ̀ sí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká ní wọ́n ní polling unit a báyìí pé bóyá àwọn èèyàn 1,000 ló wà ń bẹ̀ tó dẹ̀ ta dẹ̀ ní ibi kan tó jẹ́ pé wọ́n ju 30 lọ níbẹ̀ wọ́n ní ẹ̀tọ́ láti àmọ́ ní mọ̀tọ̀rọ̀ gáfárà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lọ máa ń fi orúkọ kalẹ̀ nísìnyí báyìí níbi tí a wà nísìnyí báyìí tí máa fẹ́ fi orúkọ mi kalẹ̀ tí mo fẹ́ gba káàdì ìdìbò mi lè lọ fi orúkọ mi kalẹ̀ ní ìpínlẹ̀ ní Kubwa tàbí ní ibi tó jìnnà sí mi nísìnyí ìjọ ìdìbò gbogbo ala mọ̀ pé kò ní sí àyè láti wọ mọ́tò láti ibì kan sí ibì kan báwo ni wọ́n ṣe fẹ́ ṣe ẹ̀rín yẹn tó jẹ́ pé kò ní pa ọ̀pọ̀lọpọ̀ kò ní pa ìbò náà lára. àwọn ibi tí ó jẹ́ ibùdó ìdìbò tájọ elétò ìdìbò máa ń pèsè ó jẹ́ ibi tó súnmọ́ àwọn èèyàn gbọ̀ngbọ̀n. now nígbà tí àwọn èèyàn bá ti forúkọ sílẹ̀ níbi tó súnmọ́ wọn tẹ́ bá sọ pé nítorí pé àwọn èèyàn wọ́n pọ̀ ju iye àwọn tó yẹ kí wọ́n wà ní polling unit yẹn lọ bẹ́ẹ̀ tún wá dá polling unit míì sílẹ̀ ẹ wá gbé wọn lọ síbi tó jìnnà sí wọn àkọ́kọ́ ni pé lóòtítọ́ àjọ elétò ìdìbò ní àṣẹ ṣùgbọ́n àwọn tẹ́ ń ṣe ètò yìí fún ṣé ẹ jẹ́ kí wọ́n mọ̀
ibi tẹ́ ń gbé wọn lọ sí ìṣebi tó jìnnà sí ilé wọn yìí tí á jẹ́ wípé wọ́n á tàpá sí òfin ìrìn àjò lọ́jọ́ ìdìbò ìyẹn báwọn. ẹlẹ́ẹ̀kejì náà ni wípé àkọ́kọ́ náà lẹ́yìn tí wọ́n bá ti gbé orúkọ olùdìbò jáde wọ́n ní wọ́n lẹ̀ sí ibi tí àwọn èèyàn ó ti dìbò. àwọn fún àpẹẹrẹ sìn ilé máyẹ̀ ní ọ̀dọ̀ tiwa ká pé agboolé wa rèé akànrìn bọ́ síta kò jìnnà rárá síbi tí ẹ bá wá gbé mi lọ láti ilé máyẹ̀ tẹ́ gbé mi lọ sí skúṣíà wíṣíà lọ́nlọ́wọ́ ìṣíà kan náà ni wọ́ọ̀dù kan náà ni wọ́ọ̀dù kan náà gbé mi lọ sí skúṣíà tó jẹ́ pé kí n tún rìn débẹ̀ yóò fẹ́ tó bí wákàtí kan. The same word náà ni kò ní rọrùn ẹ máa tàpá sí òfin àkókò tí kò wá ní pápá mọ́ra mo fẹ́ ní lóní ṣókí báwo ni. ìṣẹ̀rí INEC ti jẹ̀bi ibi tí wọ́n ti jẹ̀bi ni pé nígbà tá à ń rẹ́gísítà ṣe bí bá a ṣe ń rẹ́gísítà ló ń count àbí nígbà tá à ń ṣe forúkọọ́lẹ̀ bó ṣe ń count tí ó bá ti tí machine bá ti sọ pé èèyàn 80 ló ti rẹ́gísítà sí bí tó tẹ́ ẹ ti rí báyìí ẹ sì mọ̀ pé 80 yẹn ló gbọ́dọ̀ dìbò ń bẹ̀ tẹ́lómi bá fẹ́ rẹ́gísítà tó bá ti mú bẹ̀ ẹ sọ fún pé ọ̀yà mú mi ibi ti pé ibi tí bá ti rọrùn nu ẹ mọ̀ pé wọ́n ti mú ibi tó tún súnmọ́ wọn jùlọ kì í ṣe pé ní ìsìn tí ètò ìdìbò wá kún ẹ bá ní ẹ máa sẹ́ndì mẹ́sẹ́jì sí wa mẹ́sẹ́jì àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ sẹ́ndì sí wa àmọye bílíọ̀nù tẹ́ ẹ sọ pé lọ ẹ tó wá sọ pé tí ìdìbò bá ti kún ọ̀la o ẹ sẹ́ndì mẹ́sẹ́jì ibi tí a ti fẹ́ dìbò sí wa a sọ pé kódà ọ̀dà àmọ́ ṣé ẹ gbọ́ ọkọ̀ lẹ̀ táwọn èèyàn máa wọ̀ lọ ibùdó òdìbò wọn bí bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ò ní lè dìbò yóò sì fa wàhálà lọ́dọ̀ ìdìbò torí tí n bá rìn lọ́bi tí mo ti fẹ́ dìbò tẹ́ bá sọ fún mi pé kí n má lọ torí òfin ìrìnnà láyéláyé kò ní lè ṣẹlẹ̀ tí mo fẹ́ lọ ṣe ohun tí òfin sọ pé mo gbọ́dọ̀ ṣe èmi mo fẹ́ lọ dìbò fẹ́ni tọ́kàn mí yàn ẹ wá sọ pé mi gbọ́dọ̀ lọ torí pé ṣé mi INEC tó gbé mi kú òǹbẹ̀ àmọ́ fún ìdí èyí gbogbo ẹ̀yin ará ilé ẹ dákun bó bá ṣe wù kó rí ẹ ṣáà fi sùúrù ṣe ẹ rí dájú wípé ẹ dìbò yín nírọ̀wọ́rọ̀sẹ̀ kẹ̀sì padà sílé yín. ẹ lò ní ìyẹn kó tó di pa á lọ ó gbóúnjẹ léná ó sọ pé jẹ́ kóun tètè kọ́kọ́ lọ ṣe àyẹ̀wò olùdìbò náà nítorí pé ilé rẹ̀ ò jìnnà síbi tí ó ti dìbò nígbà tó bá jẹ́ pé ẹ gbé e lọ sí ọ̀nà jì báwo ni ó ṣe lọ́jọ́ náà. ìyá sọ pé ebi ń pa ebi ewu ọdún kọ́rọ̀ mi wọ̀. ẹ̀yin àlejò mi ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ adúpẹ́ lọ́wọ́ yín pé àpèyìn ẹ̀dẹ̀ dá wa lóhùn ẹ ṣeun gan. ẹ̀yin ará ilé ibi ni a máa fi àdàgbà ètò ti èní ibi ni a máa fi rọ̀ sí tó bá yẹ pé ẹ ti gbádùn wa ni ní dídí aago 4 ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kí ẹ tó darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Francis ọmọ Adeniyi ó dàbọ̀. ó dàbẹ̀ ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣe. lẹ́kì tó ṣẹlẹ̀ yẹn wọ́n ní oúnjẹ pẹ́ẹ́n. lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní Aisha Yusufu. Aisha Yusufu lè jáde ní báràkì ọ̀kan kó bọ̀ kan kó ammunition kó gbọ̀ngàn. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. tó bá ti bí òfin fẹ́ ọbẹ̀ ara sí ẹni. ìdásórí ètò Gbona Feli lórí àkáǹtì. ǹjẹ́ ẹ ti gbọ́?